Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist. Bí a ṣe gbọ́ wọ́n ní gbogbo àwọn students OAU tí wọ́n wà ní United Kingdom tó jẹ́ pé wọ́n ti fẹ́ face deportation nítorí pé wọ́n rí owó school san. Wọ́n ní kábíyèsí ti san gbogbo ẹ̀ o. Wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ lórí ẹ̀. Wọ́n ní ṣe ni gbogbo àwọn family àwọn ọmọ yìí wọ́n wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí pé wọ́n ṣe wọn kú gbogbo àdúrótì wọn. Ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní kábíyèsí, wọ́n ní ó ti pẹ́ tí wọ́n ti máa ń ṣe gbogbo àwọn oore báyìí nípa kí wọ́n fún àwọn ọmọ iléèwé ní scholarship. Ẹ rántí pé a sọ fún yín pé kábíyèsí lọ sí UK fún few days. Wọ́n ní ṣe ni àwọn ọmọ iléèwé yìí tí wọ́n school ní UK tí wọ́n fẹ́ face deportation. Wọ́n ní gbogbo wọn náà sáré wá bá kábíyèsí tí wọ́n ń bẹ̀bẹ̀ pé kí kábíyèsí jọ̀ọ́ kàn ràn àwọn lọ́wọ́. Wọ́n ní Queen Naomi dẹ̀ lọ bá kábíyèsí sọ̀rọ̀ pé kí kábíyèsí ṣàánú wọn. Bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n tó bí 21 èyí tí kábíyèsí help láti lè jẹ́ kí wọ́n máa lọ sí school ní United Kingdom padà. Ìpè ọpẹ́ ńlá ni èyí jẹ́ ní ìgbà tí àwọn ọmọ yìí rí pé kábíyèsí ti sanwó school wọn. Ẹ rí pé oore ńlá ni kábíyèsí ṣe. Èèyàn mélòó ló lè ṣe nǹkan tí kábíyèsí ṣe yìí? Kò wọ́n pọ̀ láàrin àwọn ènìyàn olówó tí wọ́n lè gbé irú ìgbésẹ̀ báyìí. Nǹkan tí à ń sọ nìyẹn pé ó dáa kí a máa ranra wa lọ́wọ́ nítorí pé ẹlòmíì wà tó jẹ́ pé á lówó ṣùgbọ́n kò ní ran mẹ̀kúnnù lọ́wọ́, kò ní ran aláìní lọ́wọ́. Àwọn olówó nìkan ni ó máa ràn lọ́wọ́. Àwọn tó ti lówó téèyàn tún ràn lọ́wọ́, kí ni impact yẹn fẹ́ ní ṣe nígbèésí ayé wọn? Ṣùgbọ́n ẹni tí ò bá tí ì lówó tẹ́ fà dìde, oore ńlá ni níwájú Ọlọ́run ọba. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi káàbọ̀ sí Mashola Gist TV. Happy New Week to you. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa. Ọ̀sẹ̀ yìí máa tù wá lára, á bára wa lára mu ní o. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òdì wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní bàbá wa Erin Nla wọ́n sanwó gbogbo àwọn ọmọ yìí, àwọn 21 students tí wọ́n wà ní UK fún scholarship láti make sure pé wọ́n deport wọn nítorí pé gbogbo wọn àwọn 21 yẹn wọ́n ti wà ní deportation list. Wọ́n ti fẹ́ dá wọn padà sí ilé. Ẹ mọ̀ pé òkè òkun kò jọ ilẹ̀ wa níbí. Tí èèyàn bá gbé student visa lọ sí òkè òkun tí ò bá rí owó school san, tí school ti kick wọn out, the next thing ni pé ìjọba tó wà lọ́hùn wọ́n máa dá wọn padà sí Nàìjíríà ni. Ẹ wò ó, nǹkan tí bàbá wa ṣe nǹkan tó le ni, nǹkan tó lágbára ni. Ó máa dùn mọ́ àwọn òbí wọn. Àdúrà tó máa ṣe fún kábíyèsí àti Queen Naomi kò ń ṣe kékeré. So nǹkan ńlá ni kábíyèsí ṣe láti save àwọn ọmọ yẹn, láti má dá wọn padà láti òkè òkun wá sí ilé nítorí pé wọn ò rí owó school san. Ẹ dẹ̀ mọ̀ pé even gan ní ibí gan àìmọye àwọn ọmọ school ló wà ní waiting list kábíyèsí tó jẹ́ pé kábíyèsí rán lọ school, tó jẹ́ pé kábíyèsí ń tọ́jú
kì í ṣe nǹkan tó kéré òun ni kábíyèsí ń gbé ṣe nínú ayé àwọn ọmọ yìí. Ọlọ́run á máa ran bàbá wa lọ́wọ́ o. Gbogbo àtìlẹ́yìn Queen Naomi nínú ayé bàbá wa náà kì í ṣe kékeré. Ọlọ́run á máa ran Queen Naomi lọ́wọ́ náà. Ẹ ṣé dá kábíyèsí, ẹ ṣé, ẹ kú àdúrótì gbogbo bí ẹ ṣe ń ṣe fún àwọn tó yẹ pé ó kù díẹ̀ káàtó. Ọlọ́run Elédùmarè á máa bù sí àpò yín o, àpò yín ò ní gbẹ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní bàbá wa Erin Nla ṣe nǹkan ní ńlá fún àwọn ọmọ yìí láti má dá ojú tì wọ́n. Àwọn tó ti ń lọ skul tẹ́lẹ̀ kan wá dá wọn padà sí Nàìjíríà kódà. So kábíyèsí gba ìtìjú yẹn lọ́wọ́ àwọn òbí wọn ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé lóko àti lẹ́yìn odi. Happy New Week to you all. Mo dúpẹ́ fún bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share àwọn gist wa. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, àpò yín ò ní gbẹ o. Ìdùnnú ayọ̀ ni a fi máa ṣe gbogbo ọ̀sẹ̀ yìí o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.